Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ń kọ́. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọjọ́ èní. Today is 13th of September 2025. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV. Ẹ kú àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ń dáwọ́lé, ó máa yọrí sí rere. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń follow mi lórí Oore-ọ̀fẹ́ Gist TV. Ẹ̀yin èèyàn ilé tẹ́ ẹ bá ti follow mi, ẹ follow mi torí ibẹ̀ la ti máa ń mú àwọn ìrírí ayé wa wá àti àwọn celebrity gist. Tá bá dẹ̀ ti parí prize giveaway ti October 15 ní ibẹ̀ la ti máa ṣe prize giveaway wa. Ẹ̀yin èèyàn ilé, èyí tí a tún gbọ́ lẹ́ni ni a ní ká wá fi tó yín létí o. Ṣé ẹ mọ̀ pé lánàá mo sọ fún yín nípa nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn àǹtí wa kan? Bí a ṣe sọ lánàá tó ní bàbá wẹ̀rẹ̀ ńlá, wọ́n ní wọ́n ṣe traditional ritual fún àwọn sisi wa yìí. Wọ́n ní wọ́n fi wọ́n sí ìgbèlé pẹ̀lú ewé ìmọ̀pẹ. Bí a ṣe gbọ́, wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ritual yìí, wọ́n ní ṣe ni ìkan nínú àwọn àǹtí wa dákú ni wọ́n gbé lọ sí hospital. Wọ́n rush ẹ̀ lọ sí hospital, wọ́n ní ṣe ló dákú. Ẹ̀yin èèyàn ilé, ẹ mọ̀ pé ritual tí wọ́n ń fẹ́ ṣe yìí kì í ṣe ritual tó jẹ́ pé wọ́n ti ṣe rí. And ìjáyà yìí gan, ó máa wà ńbẹ̀ fún wọn. Torí ẹ mọ̀ pé obìnrin a máa ń lẹ́nu. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí bá jẹ́ tòótọ́ bí èèyàn ṣe ń rò, á wá di pé àyà ènìyàn bá máa já pẹ̀lú gbogbo ẹnu tá a bá ní. Wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá wọ́n ná dúró lórí ọ̀rọ̀ wọn. So bóyá wọ́n rò pé bóyá bàbá wẹ̀rẹ̀ ńlá, bóyá wọ́n ń ṣeré ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé ọ̀rọ̀ yìí máa ń di tòótọ́, kíá ni wọ́n ní àwọn àǹtí wa, wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ní àti ẹ̀ gbọ́ pé ìkan nínú wọn gan lọ bá Dr. Elizabeth pé kí wọ́n jọ̀ọ́ pé kí wọ́n bá òun dá sí ọ̀rọ̀ yìí. Wípé torí ọ̀rọ̀ yìí ó ti fẹ́ di nǹkan tó jẹ́ pé àwọn ò kà sí àwọn ò rò. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní ewé ìmọ̀pẹ yìí ó máa ń ṣẹ́ wọn mọ́lé ní ìgbélé ni. Wọ́n ní ó dẹ̀ wà nípa ritual, traditional rite èyí tí bàbá wa tó fẹ́ gbélé wọ̀. So wọ́n nígbà tí àwọn àǹtí wa rí pé tòótọ́ ni, wọ́n ní ṣe ni wọ́n dákú o. Ẹ̀yin èèyàn ilé, nǹkan tá gbọ́, wọ́n ná rush wọn lọ sí hospital. Ṣé ẹ rí nǹkan tó fi dá kí èèyàn máa gbọ́ràn nìyẹn? Torí tó bá jẹ́ pé gbogbo ìgbà tí bàbá wẹ̀rẹ̀ ńlá ti ń bá wọn sọ̀rọ̀ ni wọ́n ti listen, ṣé ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ò bá má ṣẹlẹ̀? Wọ́n ní wọ́n bẹ̀bẹ̀, wọ́n ní Dr. Elizabeth ní kí ni àǹtí wa fẹ́ kó ń ṣe. Wípé nítorí òun ò mọ nǹkan tí ó kọ òun nínú ọ̀rọ̀ yẹn nísìn. Ẹ mọ̀ pé ìgbà tí Dr. Elizabeth tó dá sí ọ̀rọ̀ yẹn, ẹ mọ̀ pé wọ́n kọjú sí Dr. Elizabeth náà tó bá wọn jà. Kì í ṣe ìjà kékeré o. Torí pé nígbà yẹn ni a gbọ́ wípé àwọn nǹkan kan wà tó ṣẹlẹ̀ sí wọn. Ó tó wá di pé àwọn family wọn tó mú wọn lọ, tán lọ gbàdúrà fún wọn. So kì í ṣe nǹkan kékeré, òun ni ó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọ́n ní wọ́n sọ fún wọn wípé ìgbà tí wọ́n ń wọ̀nù wọn ṣọ́dà o, ìgbà tó ń gbà wọ́n nímọ̀ràn lórí ọ̀rọ̀ yìí pé kán fi arábìnrin yìí sílẹ̀ kán dáhùn. A dẹ̀ gbọ́ pé bàbá wẹ̀rẹ̀ ńlá ní àwọn ti parí ritual o, àwọn àti ìyàwó àwọn fẹ́ máa jáde, àwọn fẹ́ kán máa rá wọn pọ̀. Èyí tí wọ́n sá wọn mọ́lé ti tó. Queen àwọn ni, àwọn fẹ́ mú queen àwọn jáde. Ṣé ẹ rí ẹ̀rù ló ń ba gbogbo àwọn sisi wa gbogbo yìí. Wọ́n ti mọ̀ pé tí bàbá wẹ̀rẹ̀ ńlá tó bá fi bẹ̀rẹ̀ sí mú queen wa jáde báyìí, wọ́n ti mọ̀ pé ó ti parí nìyẹn. Torí wọ́n ní ibi tí ìfẹ́ bàbá wẹ̀rẹ̀ ńlá àti queen wa dé, wọ́n ní tí wọ́n bá ríra wọn láàárín ọjọ́ mẹ́ta, wọ́n ní wọn kì í lè sùn. Ibi tí ìfẹ́ òtítọ́ tó lágbára nìyẹn. Ibi tí ìfẹ́
òtítọ́ tó le nìyẹn. Ìfẹ́ táyé ò lè já, ìfẹ́ táyé ò lè dàrú. Ibi tó le nìyẹn. Wọ́n ní wọ́n ń lè sùn. Wọ́n ní tí bàbá Wẹrẹ́ ló bá rí Queen wa báyìí, wọ́n náà máa wá wọn lọ ní ṣáá. Ìkan nínú àwọn àǹtí wa inú wọn náà láti gbọ́. And the problem ni pé Queen wọn ò ń rí ọ̀rọ̀ wọn ẹyọ kan báyìí sọ. Wọn ò rí tí wọn rò rárá. Queen wa kàn kọjú mọ́ nǹkan tó bá wá sí inú ibẹ̀ yẹn ni. Wọn ò rí tí wọn rò. Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún wọn. Wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n àwọn wọn lè ṣe kán má sọ̀rọ̀ Queen wa because wípé rírí lásán, kán rí wọn lásán. Nǹkan tí wọ́n lè mú mọ́ra ni. Wọ́n á sọ̀rọ̀ wọn ṣáá ni. So bí a ṣe gbọ́ ní ọ̀tán náà rush àǹtí wa lọ sí hospital o. Wípé àwọn family wọn ń sọ fún wípé àwọn dẹ̀ kìlọ̀ fún o, òun ni ò gbọ́ o. Ẹ mọ̀ pé àìmọye èèyàn náà ti kìlọ̀ fún àǹtí wa yìí. Ìwọ fẹ́ máa bá Queen wa, o fẹ́ máa bá a fi ìgagbága. O mọ̀ pé ẹni tí Ọlọ́run bá ti wà lẹ́yìn ẹ̀, Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ ni. Meanwhile, kò ṣẹ̀yìn, kò ròyìn. Ẹ̀yin lẹ wá bá ní ilé ọkọ ẹ̀. Ẹ wá fẹ́ ṣí nípò. Ẹni tí Ọlọ́run bá ti gbéga, ó ti gbéga ni. Nítorí pé Ọlọ́run wà lẹ́yìn ẹ̀. Ọlọ́run ò dẹ̀ fi sílẹ̀. Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí í jà. Ìjà tó jẹ́ pé èèyàn kan ò lè dá dúró. Ìjà Ọlọ́run. Ta ló fẹ́ wojú Ọlọ́run láyé? Kò sí o. Tó bá jẹ́ pé wọ́n ń ṣe nǹkan tí ò dáa ni, gbogbo wa yìí àti ẹni máa sọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n ṣe nǹkan tí ò dáa. Ẹ̀yin lẹ wá lé wọn níbi tán wà. Wọ́n tún wá ní wọ́n fẹ́ padà wá. Ẹ ní rárá kì í ṣojú ayé yín. Àǹtí wa kan ti sọ́rí náà tó ní kì í ṣojú ayé òun ni wọ́n á padà wá. So ẹ̀yin èèyàn lé, ìjà owú òun ni wọ́n ń jà. Ni wọ́n ń bá Queen wa jà. Ṣùgbọ́n Ọlọ́run dìde, ó gbèjà wọn. So a gbọ́ pé wọ́n gbé wọn lọ sí hospital o nítorí traditional right tán ní kán ṣe yìí. Òjijì ló bá wọn. Tá bá tún gbọ́ update, a máa mú wá fún yín. Ṣùgbọ́n wọ́n ní Dr. Elizabeth sọ fún àǹtí wa yìí pé òun ò lè dá sọ́rọ̀ ẹ o. Nítorí pé wọ́n ti kọjá ibi tí agbára wọn ò dé. Ẹ̀ ń sáré kèbìkèbì lórí irọ́. Láì ṣe pé bóyá ẹ wà lórí òótọ́ yín. Ọlọ́run gan ò lè gbọ́ irú ẹ̀bẹ̀ báyìí. Nítorí pé Ọlọ́run gan ó mọ̀ wípé bàbá Wẹrẹ́ láti gbìyànjú tó. Wọ́n ní sùúrù fún yín. Ṣùgbọ́n ìgbà tí wọ́n rí pé sùúrù àwọn kò lè dá iṣẹ́ ọwọ́ yín dúró, ìtorí ẹ̀ làwọn náà fi bẹ̀rẹ̀ sí lo agbára tí wọ́n ní láti fi protect ìyàwó wọn àtọmọ wọn. Nítorí pé wọn ò mọ nǹkan tẹ́ tún lè ṣe. Ẹ̀yin èèyàn lé, kò ní jù báyìí lọ ní agbára Ọlọ́run. Tó bá tún dọ̀la, tí mi bá lè mú gist wá fún yín lọ́la, màá mú wá lórí Oore-Ọ̀fẹ́ Gist TV. Ẹ follow mi lórí Oore-Ọ̀fẹ́ Gist TV. But tó bá di Monday, a máa fún yín ní update. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí, mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún, nǹkan tá a gbọ́ ni pé àwọn ìyàwó tó yẹ pé ó ní kọ agbára bàbá Ọlọ́run. Wẹrẹ́ ńlá tán láwọn ò ṣe Tó mọ́. bá tún di Monday, màá Wọ́n wá sì fún ní yín ní agbára update. Orúkọ mi ò yí ju padà. àwọn tí wọ́n gba And bí mo ṣe máa immunity ń lọ sọ lọ́wọ́ wọn. allegedly ní gbogbo Nǹkan àwọn tí a nǹkan tá gbọ́ à ń nìyẹn. sọ yìí, a gbọ́ ní àárẹ̀ o. Mashola ni orúkọ mi, Yorùbá dẹ̀ ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ follow mi lórí Oore-Ọ̀fẹ́ Gist TV. A dẹ̀ máa ṣe prize giveaway wa ní October 15. Èèyàn 5 la máa mú. Ẹ darapọ̀ mọ́ àwọn èèyàn 5 by comment, like. Tá bá dẹ̀ ti parí prize giveaway lórí Mashola Gist TV, orí Oore-Ọ̀fẹ́ láti máa bẹ̀rẹ̀. Ìyẹn á wá jẹ́ October, November, December, January 15 la máa ṣe prize giveaway lórí Oore-Ọ̀fẹ́ Gist. Ẹ bẹ̀rẹ̀ sí follow mi lórí ibẹ̀. Kẹ̀dẹ̀ máa comment torí lórí Oore-Ọ̀fẹ́ Gist TV, a lè rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́. Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wa. Please share, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.